a tún máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba adániwáyé tó tún ṣe bẹ́ẹ̀ fìsọ rẹ̀ sọ wa títí di àkókò yìí lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 náà lẹ tún ṣe bẹ́ẹ̀ tẹ́ já sí akíoníyàn akíọlọ́kà akíọlọ́bẹ̀ pípẹ́ akú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi ó kọ́ mi ìyípadà yẹn fi Elédùmarè náà lè mí jẹ́ bí ìṣe wa ìròyìn náà làwọn ṣe bẹ́ẹ̀ tá a máa gbé yẹ̀wò kókó inú ìròyìn náà ńkọ́ ẹja sísọ lójú rẹ̀ báyìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn náà. Ẹ má ṣe bú Tinubu fọ́rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ti ṣe bẹ́ẹ̀ dẹnu kọlẹ̀ báyìí àjogúnbá ni ó jẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu gómìnà ti ìpínlẹ̀ Akwa Ibom ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí. Ó jẹ́ tètè darapọ̀ máwọn gómìnà ilẹ̀ Ìgbò láti ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Dave Umahi ló gba Peter Obi nímọ̀ràn. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo tẹkọ̀ mí létí lọ báyìí o àwọn ẹlẹ́wọ̀n méje náà ti ṣe bẹ́ẹ̀ sá lọ lẹ́wọ̀n lẹ́yìn tójò kan tó rọ̀ tó sì wọ apá kan lára ògiri ọgbà ẹ̀wọ̀n ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Delta ti tẹ ògbólógbòó àwọn ajínigbé mẹ́ta tó ń ṣe bẹ́ẹ̀ láti ìpínlẹ̀ kan wọnú ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ náà tún gba ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró lọ́wọ́ wọn. Ọwọ́ àjọ DSS ṣe bẹ́ẹ̀ ti tẹ ògbólógbòó ajínigbé mìíràn ò ní ìpínlẹ̀ Sokoto lásìkò tó náà ń gbìyànjú láti lọ sí àjì. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ti ṣe bẹ́ẹ̀ da ìlú rú ní ìlú Ìré ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ìkọlù tán ṣe síra wọn. Bẹ́ẹ̀ ni ti Ilé-Ifẹ̀ àwọn adigunjalè ya wọ ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ kẹ́rúkẹ́rú wọ́n tún ta akẹ́kọ̀ọ́ kan ní Sàkúṣà. Àwọn báńdíìtì náà máa bólóde pàdé ní ìpínlẹ̀ Katsina lásìkò tán fẹ́ lọ ṣe ìkọlù níṣe ni àwọn fìjìláńtì ìpínlẹ̀ ọ̀hún àtàwọn ọ̀dọ́langba náà ya bò wọ́n tán sì lé wọn láléwọ́gbó. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ má ṣe bú ààrẹ Bọ́lá Ahmed Tinubu fọ́rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe bẹ́ẹ̀ dẹnu kọlẹ̀ yìí kì í ṣe ẹjọ́ ààrẹ o àjogúnbá ni tí ààrẹ sì bá lẹ̀ ló ń ṣiṣẹ́ lé lórí gómìnà ìpínlẹ̀ Akwa Ibom ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno oní ọmọ ṣe àlàyé ọ̀rọ̀ lẹ́yìn ìpàdé pẹ̀lú ẹni tó jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà sẹ́nitọ́ Kashim Shettima ní Àbújá lẹ́yìn tó ṣe ìpàdé náà tán tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níṣẹ́ ló ṣe ní àlàyé wípé ṣẹ̀rí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe bẹ́ẹ̀ dẹnu kodò tó sì ti ń orúkọ mọ̀ṣù báyìí ó ní kì í ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ló ṣe bẹ́ẹ̀ dá sílẹ̀ o kì í sì ṣẹjọ́ ààrẹ bí kì í ṣe pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá ní orílẹ̀-èdè Nàìjíríà òun làárẹ̀ ń gbìyànjú láti wọ ojútùú sí i torí pé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí àjogúnbá ni bíbàjẹ́ rẹ̀ kì í ṣe èní ló bẹ̀rẹ̀ ààrẹ balẹ̀ ni akitiyan ààrẹ ló sì ti ṣe èso rere báyìí tó fi ń ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan lórí ètò ọrọ̀ ajé tó ṣe bẹ́ẹ̀ tó dẹnu kodò bẹ́ẹ̀ náà ló ṣe àlàyé lórí ìṣèjọba tiẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom lẹ́yìn ọdún méjì sẹ́yìn tó ti gun orí àléfà báyìí ó ní àwọn ọmọ ti ṣe bẹ́ẹ̀ ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà pẹ̀lú bó ṣe jẹ́ pé ọwọ́ rere táwọn bá ní ìpínlẹ̀ Akwa Ibom láti ọ̀dọ̀ ìjọba àná wọn làwọn náà gùn lé táwọn sì ń tẹ̀síwájú níbi tó ti ní àwọn tó ti ṣe bẹ́ẹ̀ fẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Akwa Ibom lójú sí tí ìgbáyé gbádùn àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún tó sì ti ṣe bẹ́ẹ̀ búrẹ́kẹ́ ju ti àtẹ̀yìnwá lágbọn ètò ẹ̀kọ́ ńkọ́ wọn láwọn ti ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà bẹ́ẹ̀ ni ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀hún ó tún ti ní dàgbàsókè sí tó fi mọ́ ọ̀nà tó yọ̀ kùlùlù gbogbo ẹ̀ làwọn ti dáwọ́lé lórí àti ilé ìtajà tó jẹ́ ọjà ńlá lóríṣiríṣi ní ìpínlẹ̀ Akwa Ibom mélòó làwọn fẹ́ kà nínú Eyín Adépèlé ó ní àlàyé tó ṣe ó ní báyìí gbogbo wa gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè jẹ́ kó tẹ̀síwájú nínú iṣẹ́ rere èyí tó ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ní àwọn ilẹ̀ Ìgbò níbi tí ó ti ń ṣe bẹ́ẹ̀ náwó ìdùnnú sáwọn ènìyàn náà ọ̀rọ̀ pọ̀ tí gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno èyí tó ṣe lálàyé. Tètè darapọ̀ mọ́ àwọn gómìnà ní ilẹ̀ Ìgbò láti ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Dave Umahi ló gba Peter Obi nímọ̀ràn. ẹni tó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Dave Umahi ó ní ó máa ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò ìpàdé kan tó wáyé ní Àbújá. Ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé iṣẹ́ takuntakun táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe fáwọn ènìyàn ní ilẹ̀ Ìgbò kì í ṣe kékeré rárá, kì í sì ṣe tá a lè fi ojú tẹ́ńbẹ́lú tá a lè fi wò. Ó ní nítorí pé ààrẹ ó mú àwọn ènìyàn ilẹ̀ Ìgbò náà ó fi ọ̀rọ̀ wọn sọ́kàn tó ń ṣe oríṣiríṣi àwọn ìmáyédẹrùn fún wọn
bí ọ̀nà àti àwọn nǹkan míì táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé lọ sí ilẹ̀ Ìgbò ọ̀hún. Ó wá rọ ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tọdún 2023 Peter Obi wípé kó ṣe bẹ́ẹ̀ ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn gómìnà ní ilẹ̀ Ìgbò láti ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn kó sì ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ kí ìtẹ̀síwájú ìjọba rere ààrẹ kó lè máa ní ìlọsíwájú sí i. Ó ní bí a bá ń ṣe àlàyé ọ̀rọ̀ lópin ìgbà tó ti jẹ́ wípé n tó nílọ́kàn láti ṣe fún àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà ó ní ìgbáyégbádùn wọn tá a sì ti wá rí èèyàn kan báyìí tó ti ń ṣe kò sí nǹkan méjì ju kí wọn náà ṣe bẹ́ẹ̀ kó o ṣe ìrànlọ́wọ́ kó o sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orí ènìyàn tó wà lórí àléfà ọ̀hún. Kì í ṣe bó o bá ọpá bó o bá kó o sì tún bù lẹ́sẹ̀ àbí tagídí tagbára la fi dórí ipò. Ó ṣe bẹ́ẹ̀ ṣe ìrànlọ́wọ́ fáwọn tó ti wà níbẹ̀ ó ní n tí ó lè mú àlàáfíà àti iyì bá ìwọ gan fúnra alára rẹ̀. Ó ní ọ̀rọ̀ Peter Obi kó pe àárọ̀ àti ọ̀dọ̀fínú rẹ̀ láti ṣiṣẹ́ papọ̀ kó sì sinmi à ń díje dupò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà pàtàkì jùlọ lásìkò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń lọ fún sáà kejì báyìí. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú mo ṣe yàwó kúrò ní agbọn ètò òṣèlú. Àwọn ẹlẹ́wọ̀n méje náà ti kéde pé wọ́n sá lọ ní ọgbà ẹ̀wọ̀n báyìí lẹ́yìn òjò líle kan tó rọ̀ tó sì wọ apá kan lára ògiri ọgbà ẹ̀wọ̀n náà. The Nigerian Correctional Service àwọn agbọn tí wọ́n rí sí ti àwọn ẹlẹ́wọ̀n ní ìpínlẹ̀ Ọ̀ṣun onama ti kéde pé àwọn ẹlẹ́wọ̀n méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti sá lọ ní ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní Iléṣà tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní ogúnjọ́ oṣù yìí ní ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí ní nǹkan bí dédé aago 2 òru ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bẹ́sẹ̀ ní òjò kan èyí tó rọ̀ ní àárọ̀ ọ̀rọ̀dá ló ṣe bẹ́ẹ̀ tó fẹ́ ìjì líle tí ìjì ọ̀hún tó sì ya apá kan lulẹ̀ lára ògiri tí ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n náà. Èyí ló fi àyè sílẹ̀ fáwọn ẹlẹ́wọ̀n méje ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ná pápá bora tó sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ sá lọ kúrò ní ọgbà ẹ̀wọ̀n ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ náà Sylvester Ndidi Nwakuche tó fi ìdí ìròyìn náà tó fi múlẹ̀ wípé àwọn ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ làwọn ti pe gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò láti bọ́ sí ìta báyìí kan ṣe àwárí àwọn ẹlẹ́wọ̀n méjèèje. Ó wá rọ àwọn ènìyàn tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pé ẹ dákun ẹ dábọ̀ tẹ́ bá kẹ́fìn àwọn ènìyàn ọ̀hún ẹ tètè pe àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń bẹ nítòsí yín kán lè fi páńpẹ́ òfin mú wọn. Bẹ́ẹ̀ ló ti fi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí táwọn ènìyàn lè pè sí láti fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn náà tó bá ṣe bẹ́ẹ̀ kẹ́fìn wọn. Ọwọ́ àwọn agbófinró ti ìpínlẹ̀ Delta ó mà ti tẹ ògbólógbòó ajínigbé bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró lọ́wọ́ àwọn ènìyàn náà. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Bright Edave ló ṣe àlàyé ọ̀rọ̀ tó fi sójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti sọ nímọ̀ wípé àwọn ajínigbé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ọwọ́ bà tá máa ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Delta àti ìpínlẹ̀ Rivers ni wọ́n tún gba ohun ìjà olóró oní owó iyebíye àtàkàkẹ́mọye lọ́wọ́ àwọn ènìyàn náà. Ó dárúkọ Ìdírísì Yakubu ẹni ọdún 21, Bello Amadu ẹni 40 ọdún àti Umaru Muhammadu ẹni ọdún 38 èyí tí wọ́n ní wọ́n ń ṣọṣẹ́ ní àárín Delta sí ìpínlẹ̀ Rivers. Bẹ́ẹ̀ ni wọ́n sọ dímọ̀ wípé arákùnrin kan tó kọ tẹ̀ ń jẹ́ Benjamin Benomo ẹni ọdún 53 ó ní ọwọ́ bá òun náà pẹ̀lú àwọn ènìyàn ọ̀hún lẹ́ni tán ní ṣe ìbọn ìléwọ́ pistol fáwọn ènìyàn náà tó fi ń ṣọṣẹ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Delta àti ti ìpínlẹ̀ Rivers. Báyìí wọ́n ti gbé wọn wọ́n sì ti sá wọn sí gbàgà àtìmọ́lé níbi tá ti ń ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí ẹ̀sùn ìjínigbé àti ìkóhun ìjà olóró káàkiri lọ́nà tí ò bófin mu. Ọwọ́ àjọ DSS ló ti tẹ ògbólógbòó ajínigbé mìíràn ní ìpínlẹ̀ Sokoto lásìkò tó náà ń gbìyànjú láti lọ fún iṣẹ́ hájì. Gẹ́gẹ́ bí a ṣe sọ dúnmọ̀ wípé Elédùmarè Ọlọ́run ọba kì í ṣe ọba alábòsí bí tí ń wù kó máa níṣe ni wọ́n tún ti fi páńpẹ́ òfin mú ọ̀kan lára àwọn ògbólógbòó ajínigbé báńdíìtì tó sì ń ṣe ìkọlù sáwọn ènìyàn ní ìpínlẹ̀ Sokoto èyí tó pe orúkọ rẹ̀ ní Sani Galadima ní pápákọ̀ òfurufú Sultan Abubakar International Airport tí ń bẹ ní ìpínlẹ̀ Sokoto ọ̀hún. Gẹ́gẹ́ bí a ṣe sọ ní mímọ̀ wípé ní nǹkan bí dédé aago mọ́kànlá òru
ó kọjá ìṣẹ́jú aago mọ́kànlá òwúrọ̀ ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò fún un láti rìn lọ sí ilẹ̀ mímọ́ Mẹ́kà fún iṣẹ́ ájì àṣegbọrẹ èyí tí wọ́n ní àsìkò náà ni wọ́n kẹ́fìn rẹ̀ wọ́n sì pe àwọn àjọ DSS ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n á fi páńpẹ́ òfin gbé arákùnrin ọ̀hún gẹ́gẹ́ bí a sì ti múròyìn náà wá tẹ́lẹ̀ wípé ní pápákọ̀ òfurufú ti Àbújá náà ti fi páńpẹ́ òfin mú ògbólógbò ajínigbé kan báńdíìtì èyí kan tí wọ́n náà láti ọjọ́ tó ti pẹ́ lásìkò tó náà fẹ́ lọ fún àjì òní wọ́n gbé lásìkò ní pápámọ́ra bẹ́ẹ̀ náà ni ìròyìn kan ti jáde lánàá òde yìí níbi tá ti sọ bẹ́ẹ̀ wípé àwọn ìyàwó àti ìyá ògbólógbò ajínigbé tóun náà jẹ́ báńdíìtì tí ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú òní wọ́n mú ìyàwó àti ìyá rẹ̀ ní ìlú Mẹ́kà lẹ́yìn tí Zagazola Makama tó kéde wípé níṣe ni ó rán àwọn méjèèjì tó rán wọn ní Mẹ́kà láti lọ rè ṣiṣẹ́ àṣegbọrẹ àwọn ènìyàn náà ló ń kà báyìí wọ́n ti di mẹ́rin lọ́jọ́ ògbólógbò báńdíìtì tí wọ́n ti ń wá láti ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n tọ́wọ́ ń bà wọ́n lásìkò tó ń gbìyànjú láti ṣiṣẹ́ ájì lọ sí ilẹ̀ mímọ́ Mẹ́kà. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà mọ̀ ṣe bẹ́ẹ̀ da ìlú Ìrérù ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ìkọlù tán ṣe síra wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Ìlú Ìré tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Borípẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ́jọ́ Ajé Monday pẹ̀lú bá ṣe sọdúnmọ̀ wípé àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n jẹ́ ti ẹyẹ àti àwọn kẹtẹ pé orúkọ ara wọn ní òpin aka wọn ni àwọn méjèèjì náà jọ bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù síra wọn èyí tó ti fa ìbẹ̀rù bojo lọ́kàn àyà àwọn olùgbé agbègbè tó pè ní Ládọjà Ìgá àti Wúràọlá pẹ̀lú bá ṣe ní ìró ìbọn ló ń dún lákọlákọ bó tilẹ̀ jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ tó ń fa wàhálà ọ̀hún àti làásìgbò láàrin àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn méjèèjì ó ní wọn ò fi ìdí rẹ̀ mọ́lẹ̀ lásìkò tàfikún ìròyìn jọ ṣùgbọ́n níṣe ni àwọn aláṣẹ àti olùdarí ilé ìwé ti ìpínlẹ̀ ilé ìwé ọ̀hún ilé ìwé gbogbo nìṣe ti bẹ nílùú Ìré ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti sọ dímọ̀ wípé káwọn akẹ́kọ̀ọ́ kan ya ikọ̀ ojú ní alákànfin sọrí kan sì ṣọ́ra wọn lórí bí wọ́n ṣe rìn lásìkò yìí àṣìta ìbọn Elédùmarè kò ní jẹ́ kí ó ṣe bẹ́ẹ̀ kó bá ẹnì kọ̀ọ̀kan wa. Wọ́n mórílé ìlú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun náà mo sì wà níṣe ni àwọn adigunjalè ya wọ ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ wọn kẹ́rù wọ́n sì tún sá akẹ́kọ̀ọ́ kan ní ìṣàkúsà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ èyí tí ó wà ní Mọ́remí Estate ní Ilé-Ifẹ̀ èyí tó pe orúkọ ilé ìgbé náà ní P&D níbi kan ti ní àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń sùn lọ́wọ́ ní nǹkan bí dédé aago kan òru ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago kan òru ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ní àwọn adigunjalè tó di àmọ́ra ogun náà ṣe ìkọlù sí àwọn ènìyàn náà ní ilé ìgbé wọn níbi tó ti ní akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele kẹrin ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní Ilé-Ifẹ̀ ó ní wọ́n sá ní ìsákùsá látàrí wípé wọn ò rí ẹrù kó ní ọ̀dọ̀ rẹ̀ ètí wọ́n sì dá ẹgbẹ́ náà dá sí ní ara wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn lásìkò tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe akitiyan láti ọ̀dọ̀ àwọn olùtọ́jú bẹ́ẹ̀ ni wọ́n ní ó ti gba àlàáfíà báyìí tó sì ti tú sílẹ̀ padà lọ sí ilé rẹ̀ èló wá ní kí àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ìwé gíga tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílé Ifẹ̀ ọ̀hún tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn tí ọ̀rọ̀ kàn wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ kí ètò ààbò kó péye lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn wa torí wípé kì í ṣèní kì í ṣàná ó ní àwọn adigunjalè náà ti ń ṣọṣẹ́ láti máa ń kó ọ̀pọ̀lọpọ̀ ẹrù àti dúkìá àwọn akẹ́kọ̀ọ́ tá máa ń kó lọ báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn náà wọ́n ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà táwọn yóò sì jẹ́ kí ètò ààbò tó péye kó wà lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọwọ́ ọ̀rọ̀ náà sọ̀yà ká. Àwọn báńdíìtì tá a mọ̀ ságbésùmọ̀mí náà ṣe bẹ́ẹ̀ bólóde pàdé ní ìpínlẹ̀ Katsina lásìkò tán fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn olùgbé agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún ní ṣe ni àwọn fìjìláńtẹ́ àti àwọn ọ̀dọ́ ìlú yabò wọ́n náà bá lé wọn lálẹ́ wọgbó lọ. Abúlé tó pè ní Tòra ní ìjọba ìbílẹ̀ Malumfashi ní ìpínlẹ̀ Katsina nìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ sì ní àwọn báńdíìtì ọ̀hún oná kóra wọn jọ lé ní méjì tó sì pọ̀ sórí ọ̀kadà níbi tó ti ní wọ́n fẹ́ ṣe ìkọlù sáwọn ènìyàn ṣùgbọ́n ní kété táwọn ará ìlú pàtàkì jùlọ àwọn ọ̀dọ́langba àtàwọn ikọ̀ fìjìláńtẹ́ tó ń gbúrò wọn làwọn náà bá ṣe bẹ́ẹ̀ tamara náà bá lọ rè kọjú ìjà sáwọn ènìyàn ọ̀hún wọn ṣe bẹ́ẹ̀ rọ̀jò ìbọn fúnra wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọdúnmọ̀ wí láti ọ̀dọ̀ Bakatin kò sọdúnmọ̀ wípé níṣe ni kò sí ẹ̀mí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ láàrin àwọn olùgbé inú ìlú náà
ikọ̀ fìjìláńtì àti àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ làwọn báńdíìtì ọ̀hún wọn láǹfààní láti ṣiṣẹ́ burúkú ọwọ́ wọn torí kò sẹ́nikẹ́ni tákọsílẹ̀ wípé wọ́n farapa wà àbí wọ́n jí gbé ṣùgbọ́n àwọn báńdíìtì náà wọn ni wọ́n tàdí mọ́yìn padà tán sì rọ́ọ̀rí wọgbó lọ nígbà tí ọwọ́ ìyá dùn wọ́n dáadáa náà bá bẹ́ẹ̀ sẹ́ wọn sọ̀rọ̀ wọ́n júbẹ̀ ìhòòrò ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ èyí jẹ́ àṣeyọrí tínú àwọn ìlú sì ń dùn wípé àwọn náà ti ṣe bí ọmọ akin wọ́n sì ti ń gbára wọn kalẹ̀ ṣùgbọ́n o wọ́n ní tójú tìyẹ́ làparò fi rìnà wọn láwọn náà ò ní sùn bẹ́ẹ̀ làwọn ò ní wo torí pàwọn àwọn mọ̀ pé ó ṣeé ṣe káwọn oníṣẹ́ lábẹ́ ọ̀hún kí wọ́n ṣe ní àgbò tó tàdí mọ́yìn tó lọ rè mú agbára wá ṣùgbọ́n àwọn náà o àwọn dúró gbọ̀ngànràngàn láti kọjú ìjà sí wọn ní gbogbo ọjọ́ yòówù tá a bá tún padà wá. dídùn kó pọ̀ ṣókí òní ká máa ṣe ọbẹ̀ oge ẹjẹ́ máa ṣẹnu mi ní dédé síbí fún ti àsìkò yìí ǹjẹ́ kí n tó máa lọ kókó tí mo mẹ́nubà ẹjẹ́ ń pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. ẹ má bú Tinubu fọ́rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀nu kodò rárá àjogúnbá ni ó jẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu gómìnà ìpínlẹ̀ Akwa Ibom dání ó sọ èyí di mọ́ bẹ́ẹ̀ la ní mínísítà tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà Dave Umahi ló ti gba Peter Obi nímọ̀ràn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn gómìnà ilẹ̀ Igbo kí wọ́n lè ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àmọ́ apẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní òjò àrọ̀rọ̀dá kan tó ti ṣe bẹ́ẹ̀ ya ògiri kan wó lulẹ̀ ní abala ògiri tí ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n Iléṣà níbi táwọn ẹlẹ́wọ̀n méje ọ̀tọ̀ọ̀tọ̀ láti sá lọ báyìí àmọ́ apẹ ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Delta ti tẹ ògbólógbòó ajínigbé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ohun ìjà olóró ọlọ́kàkà ìmọ̀ye tí a bá lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Delta ọwọ́ àjọ DSS máa tẹ ẹni tó jẹ́ ògbólógbòó ajínigbé mìíràn ní ìpínlẹ̀ Sokoto lásìkò tó náà gbìyànjú láti lọ fún iṣẹ́ ájì àṣegbọrẹ àsọdí mímọ̀ wípé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ti da ìlú Ìrérú níbi tó ti ní ìbẹ̀rùbojo ń bẹ lọ́kàn àyà àwọn olùgbé agbègbè náà ní ti ìlú Ilé-Ifẹ̀ láti ní àwọn adigunjalè ya wọ Ísírẹ́lì inú ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ wọn kẹrukẹrù wọn tún ṣe bẹ́ẹ̀ sa akẹ́kọ̀ọ́ kan ní ṣàkúṣà bẹ́ẹ̀ ni ti àwọn báńdíìtì tábólóde pàdé ní ìpínlẹ̀ Katsina lásìkò tán fẹ́ ṣe ìkọlù àwọn fìjìláńtì ya bò wọ́n pẹ̀lú àwọn ọ̀dọ́ wọ́n sì lé wọn lálẹ́ dojúbolẹ̀ títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí ó kọ́ mi ò ní yí padà yẹn fẹ́ Elédùmarè òun lè ní jẹ́ èmi ní mọ̀ wá ẹ̀yin náà ní sì mọ̀ bá torí bíbẹ̀ báyìí òun lọ̀bẹ̀ ń bẹ su àtẹlẹsẹ̀ ńkọ́ a máa bẹ̀ náà wò ẹ̀ ń bá ní àlọ́ ká mọ́ bọ̀ láàní débánlé láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀.